ọmọlọ́mù o. Àgbéga o, àgbéga o, ọmọlọ́mù o, ọmọlọ́mù o. Àgbéga o, àgbéga o, ọmọlọ́mù o. Ngami salami àgbéga o. Dìde kílò ológóńjó ayọ̀ olúwa ṣínà ayọ̀ mi o ayáde ìdákùn máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ ikú òkú nígbà ọmọlọ́mù o ọmọlọ́mù apẹ̀rán ọmọlọ́mù o ọmọlọ́mù apẹ̀rán ọmọlọ́mù o ọmọlọ́mù apẹ̀rán alágbèéká o ayọ̀ mi máa gbọ́ o tẹ́mi sára kó máa gbọ́ ẹnu mi wọ́n ní ingezi o ọkọ rẹ ló gbé mi débi o olúwa ṣínà ayọ̀ mi o olówó orí rẹ ló ní máa kì ọ́ o ọlátọ̀kẹ́ ọba nkáyà mi àgbékẹ́ ọ̀la ó ní bá mi ká látìlẹ́yìn mi olólùfẹ́ mi ìdùnnú mi ayọ̀ mi kórìkòsùn mi alábàárò mi alábàárìn mi ó ní bá mi káyà tí ń dúró tọkọ lọ́jọ́ kúnlẹ̀ ọlọ́run tí mo jùrọ̀ òkú o adéoyè ni mo mójúrọ̀ sà òun ò máa rẹ́ níbi ìrẹ́kẹ́ mi sọ́la o wọn ọ̀rọ̀ fẹ́ láyé bí àdán olókùkùrí nkórìkòsùn ní ìfẹ́ jẹ́ nílé ayé o ìfẹ́ làkọjá òfin nílé ayé o ilé àmọ́ bí ọjọ́ òun àmọ́ bí ọjọ́ rẹ̀ wà lóbìnrin ọmọbìnrin tí ń dáni lọ́rùn tí mo rẹ̀ níwú orí àbùkù nìkan ò ní mo ṣì aláṣẹ àtolùdarí Kẹ́mi Rapid Hub ni mò ń kẹ́sí o màmọ́lá mo rẹ̀ ṣe bí ìwọ ní pé ń màmọ́lá tó mi wá ṣe bí ìwọ ní pé ń ǹjẹ́ àrẹ̀lẹ̀ o ǹjẹ́ àdélé bàbá tó bẹ̀rẹ̀ ọmọ yìí láti yá o ọmọlọ́mù àpèrán o àgbéká o ọmọlọ́mù àpèrán o ọmọlọ́rọ̀ lágògò dènà sí ìmákì bàbá ẹ̀yìn ọmọ àsìgbà lọ́nà tí ń bẹ lọ́nà tó mú ọmọ bẹ́wúrẹ́ ńláńlá bá sọnù ló mú nílé yìí o ń á máa mú lọ mí o bàbá ta ní ìṣẹ̀gbẹ́ gbẹ́rẹ́gbẹ́rán àgùntàn kan bọ̀ lọ́jọ́ ló bá sọnù ló mú nílé yìí o ẹ̀ á máa mú lọ mí o mi kì í ṣẹ̀gbẹ́ gbẹ́rẹ́gbẹ́rán adìyẹ òkòkò tó bá ilé sọnù ló mú àgbéká máa mú lọ mí o mi kì í ṣẹ̀gbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ fọ́mọbìnrin àtàtà tó bá ilé sọnù ló mú ẹ̀ mọ́ rẹ lẹ́sẹ̀ wá ẹ̀ lẹ́sìn ní kẹrán wá ìyẹn nínú ilé àwọn bàbá ẹ̀yìn èbú yẹn ti dùnmù odò òtún àṣẹ̀ṣẹ̀kù yẹn ti dùnmù odò òtún bá tẹ́ mo rántí ọjọ́ kan tí mo dé olómù lọ́jọ́ ọjọ́ sí ìyẹn ò lọ́wọ́ ìyẹn ò lẹ́sẹ̀ ìyẹn gígùn lára èkó ọmọ bòjọ́ tún tọ́ òfin wúdè mí o èbú yẹn ti dùnmù odò òtún àṣẹ̀ṣẹ̀kù yẹn ti dùnmù odò òtún bá tẹ́ ọmọ musa ọlọ́kọ̀ọ́fà obìnrin ni ọmọ musa ọmọ bòrókò la ọmọ musa ọmọ bòrókò olówó lọ́wọ́ alágbèéká o ọmọ bá rí wọn ò gbọ́dọ̀ ṣẹbọ nílẹ̀